adúrú èrò tó ń lọ sí football ground. Capacity Tottenham football yẹn is 62,000. So bọ́bá tẹ̀ ń san 20 pounds, which to máa jù bẹ́ẹ̀ lọ. I think a ticket is about almost 40 pounds depending on èyí tí o bá máa rà. Ìwọ náà máa ronú sí pé tí a bá ń sọ fún yín pé ìkà ni àwọn olóṣèlú Nàìjíríà ń ṣe, deliberate act, wọ́n dẹ̀ fẹ́ káwọn èèyàn jáde kẹ́ protest kẹ́ béèrè fún ẹ̀tọ́ yín, because wọ́n mọ̀ pé tẹ́ bá ti ń béèrè fẹ́tọ́ yín ẹ ti mọ ohun tí ó yẹ àti ohun tó yẹ. KOIKIMEDIA live once more time. Mo kàn fẹ́ kẹ́ wo crowd yẹn bó ṣe ń dà tó ń dà. Crowd yìí wà very very important because crowd yìí ló ń fún wọn ní owó. 62,000 ní capacity stadium yẹn. So gbogbo àwọn tẹ́ wá ń wò yìí tó ń lọ tó ń bọ̀ yìí tó ń lọ wo football ẹ̀ríkọ́ tí ń block títì so that safety wà very very important. Mo wá tún fi rọ gbogbo àwa tí a lóye pé ẹ má yẹ ká give up, ẹ jẹ́ kí a túbọ̀ máa tẹ̀síwájú tí ta máa fi gba ìlú wa títí tí ìran Yorùbá náà máa fi bọ́ nínú oko ẹrú tí àwọn òyìnbó amúnisìn kó wá sí. Mo máa ń sọ̀rọ̀ nípa building kan tó jó nígbà kan. Building tí mo máa ń sọ yẹn lélẹ́yìí pé ní 2011 wọ́n pe bọ̀bọ́ kan ní Mark Dogan táwọn ọlọ́pàá pa sí UK. Àwọn ọlọ́pàá tó pa ló sọ building sí iná, wọ́n fi iná sínú building. Ṣe rí pé building yẹn ó ti padà again. Another building tó tún jó was this particular one. Building méjèèjì yìí nígbà tí wọ́n protest ní UK ní 2011 wọ́n sanná sí building ilé, wọ́n sanná sí ilé, gbogbo àdúgbò pátápátá ló ń rúgbó for more than days kó tó di pé gbogbo ẹ̀ padà sí normality. Ìyẹn míì pé wọ́n padà kọ́ building yẹn, wọ́n padà kọ́, wọ́n dẹ̀ padà ṣe enquiries ìdí tí wọ́n ṣe pa arákùnrin yẹn tí kò ṣe jẹ́ kó pa. So mo wá ń fi àsìkò yìí tún rọ gbogbo wa, just a very brave one lélẹ́yìí. Mo kàn fẹ́ kẹ́ wo bí èrò yẹn ṣe ń dà. Àbọ̀rọ̀ mi yé nísìn, gbogbo àwọn tó ń rí tó ń lọ yìí gbogbo wọn lọ ní ticket, an average of 40 pounds ẹ multiply it by 62,000 ní capacity tí ó wà nínú stadium ìyẹn lénìí. Wọ́n máa jẹun, wọ́n máa mọtí, wọ́n máa mu sìgá, oríṣiríṣi bówó ẹ bá ṣe mọ sí. Ẹlòmíì máa sùn sótẹ́ẹ̀lì, ẹlòmíì máa wọ Uber, ẹlòmíì máa wọ train. Gbogbo àwọn tẹ́ wá ń wò yìí náà táwọn náà bá níṣẹ́ lọ́wọ́ ṣé wọ́n máa wá wo football? Ṣèbẹ́ ní bá níṣẹ́ ló ń wo football. Gbogbo àwọn tẹ́ ń wò yìí àwọn náà ti ṣiṣẹ́ lọ láàrin ọ̀sẹ̀ kó tó di pé wọ́n wá ṣiṣẹ́. A dẹ̀ ń sọ fún gbogbo ẹ̀yin èèyàn wa náà pé ṣé àwa náà fẹ́ ká wà ní nǹkan tí ó máa fún wa ní opportunity. Wọ́n ní wọ́n ní tá bá ti ń dìbò a máa solve problem wa, and I don't think so. So this is a final part of our broadcast today. Mo kí gbogbo ọmọ Yorùbá lẹ́ẹ̀kan sí. Oòduà gbé wa kò ní gbé ọ̀dàlẹ̀, àní kúkú ṣe lásán. Gbogbo ẹni tó bá ní ìran Yorùbá náà ní nísinmi á kù sí wọn lọ́wọ́, torí pé ìta ń béèrè fún ìsinmi kò ń ṣe fún tèmi nìkan. Ìsinmi tọjọ́ ọ̀la wa nígbà tí gbogbo wa bá dàgbà tá darúgbó tí a rebi tí àgbà ń rè. But ọ̀pọ̀lọpọ̀ ìtẹ́fẹ́ jẹ nísìn nìkan ni ẹ wà concern about, ẹ rántí ọjọ́ ọ̀la. But gbogbo àwọn òyìnbó yìí náà tẹ́ wá ń wò, àwọn bàbá ńlá wọn wọ́n ti ṣiṣẹ́ lẹ̀ fún wọn, làwọn náà ṣe ń jẹ àǹfààní tí wọ́n fi lọ wo football, tí wọ́n fi níṣẹ́ lọ́wọ́, tí economy fi ń ṣiṣẹ́. But ọ̀pọ̀lọpọ̀ wọ́n understand bí gbogbo kìíní ẹ̀ ṣe ń work. Àwa tá dẹ̀ wà níta tá bá sọ fún yín ẹ máa ní ká shut up. Ẹ ní àmọ́ tá à ń sọ, but àwa mọ́ tá à ń sọ nítorí pé freedom does not come cheap. Freedom is something that people always fight for. You can fight for it in different ways. Tó bá ṣe negotiate pẹ̀lú federal government, why not? A negotiate pẹ̀lú wọn ká lè fi gba òmìnira wa. Tó bá dẹ̀ ṣe negotiate ńkọ́, ṣé a máa wà nínú Nàìjíríà náà ni? Torí pé àwọn olóṣèlú ò support wa, àwọn ọba ò support.
àwọn ò lè support nítorí pé kòkó ọbẹ̀ wọn ní Nàìjíríà. Àwọn ò fẹ́ kẹ́ níṣẹ́ lọ́wọ́, wọ́n ò fẹ́ kẹ́ níṣẹ́ lọ́wọ́, wọ́n fẹ́ kí ìyà máa jẹ yín, wọ́n fẹ́ kẹ́ máa ṣẹrú wọn. Ìyẹn ni wọ́n ṣe ń sọ fún yín pé tẹ́ bá jáde wọ́n máa kó sójà síta tó máa pa yín lẹ́sẹ̀kẹsẹ̀. So lẹ́ẹ̀kan sí mo kí gbogbo ọmọ Yorùbá o, Oòduà gbè wá kò ní gbé ọ̀dàlẹ̀. Orúkọ tèmi ni Ọláyọmí Kóìkì tí gbogbo yín mọ̀ sí KOIKIMEDIA, lára àwọn agbẹnusọ ìmọ̀ Yorùbá tó ń jà fún ẹ̀tọ́ ọmọ Yorùbá tó dẹ̀ wà ní abẹ́ àṣẹ United Nations, tó wà ní abẹ́ àṣẹ European Union, African Union. Have a very good afternoon and bye for now.